ààrẹ Tinubu jókòó ara rẹ̀ jẹ́ o, má fi ogun ja orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà yìí ó tún kọjá kó lọ kógun ja Niger Republic lọ o. Olóyè Bọ̀dé George ló ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀. Igbákejì alága ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí Olóyè Bọ̀dé George ti ké sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kó tún èrò rẹ̀ pa, kó já mi kó sì jáwọ́ kúrò lórí à ń lọ ń kógun ja orílẹ̀-èdè Niger. Bọ̀dé ló fi ìkìlọ̀ náà léde nínú lẹ́tà kan tó kọ ránṣẹ́ sí Tinubu, níbi tó ti sọ wípé ó sàn kó bá àwọn ológun tó dìtẹ̀ gbàjọba ní orílẹ̀-èdè Niger Republic jíròrò ju kó lọ kógun jà wọ́n lọ. Èèkàn ẹgbẹ́ òṣèlú PDP náà tún sọ síwájú sí wípé tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá kó ogun ja orílẹ̀-èdè Niger, ìgbésẹ̀ náà yóò da ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Áfíríkà rú, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ̀dé George ní Nàìjíríà ní àwọn ìṣòro gbáǹkọ́gbè lóríṣiríṣi tó ń kojú lọ́wọ́, kò tún yẹ kí Tinubu fi ogun ja Niger kí ìṣòro náà kó lè tó pọ̀ sí i tó bá ṣe bẹ́ẹ̀. Bọ̀dé George sọ nínú lẹ́tà náà wípé ó yẹ ká rò ó dáadáa ká tó kógun ja orílẹ̀-èdè míì. Kò yẹ kí ènìyàn bẹ̀rẹ̀ nǹkan tí kò ní lè parí rẹ̀. Niger jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tí ilẹ̀ wọn fẹ̀ jù lọ ní gbogbo àgbáyé. Ó tún jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tí ò sí ta jù lọ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Tí a bá kógun jà wọ́n, kí ni Tinubu fẹ́ gbà látàrí kíkógun jà wọ́n yìí? Ṣé kí àwọn ènìyàn lè gbé oríyìn fún Tinubu wípé ó dáàbò bo ìjọba àwa ara wa ni, tàbí ti kí ni? Ọ̀pálámbá tí wọ́n sọ wípé kí Tinubu sọ kò rí sọ. Kí ló dé tó fẹ́ lọ kógun ja orílẹ̀-èdè Niger Republic? Ajagunfẹ̀yìntì ni mí, nítorí náà mo mọ nǹkan tí ń jẹ́ ogun. Ogun ò dàbí iyán, kò dàbí ẹ̀kọ, kò dàbí kájẹ yẹn tán ká fọwọ́ kan obìnrin ẹni lẹ́yìn. Jáwọ́ kúrò nínú à ń lọ kógun ja orílẹ̀-èdè míì. Tinubu gbọ́ ìkìlọ̀. Má ṣe kọtí ọ̀gbọ́n yìí nítorí wípé o ní idà rẹ lọ́wọ́. Má kógun ja orílẹ̀-èdè Niger gẹ́gẹ́ bí ohun tí Olóyè Bọ̀dé George sọ. Gẹ́gẹ́ bí ohun tí Olóyè Bọ̀dé George sọ yìí, Tinubu gbọdọ̀ ṣọ́ra fún àwọn orílẹ̀-èdè tí wọ́n ń fi Tinubu lẹ́yìn wípé kí wọ́n lọ kógun ja Niger. Ó ní Nàìjíríà lónìí kò sí oúnjẹ, kò sí agbára, kò sí epo bẹtiró, kò sí iná, kò sí owó. Ìnira ni àwọn ènìyàn fi ń gbé ayé. Bẹ́ẹ̀ ni ebi ń pa púpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí. Ṣé ogun ló tún kàn kí Tinubu tún fi kún ìyà tó ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà? Olóyè Bọ̀dé George parí ọ̀rọ̀ rẹ̀ wípé lílọ sójú ogun náà kò ní àbáyọrí. Kò yẹ kí Tinubu bẹ̀rẹ̀ nǹkan tí kò ní lè parí. Tinubu ṣọ́ra o, má kógun ja orílẹ̀-èdè Niger Republic gẹ́gẹ́ bí ohun tí Bọ̀dé George sọ.